Good evening, my people. This is your girl Mashallah Gist TV. I am here again with another gist. Gist tèmi òun ní pé kábíyèsí sọ wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń sọ wípé àwọn nífẹ̀ẹ́ Queen Naomi nítorí Tadenikawo nítorí pé wọ́n bímọ fáwọn. Kábíyèsí ní pé kò rí bẹ́ẹ̀ o. Wípé kìí ṣe torí ọmọ làwọn fi love Queen Naomi o. Wípé àwọn love Queen Naomi nítorí wípé èèyàn àtàtà ni Queen Naomi. Wọ́n ní àwọn love Queen Naomi nítorí wípé obìnrin tó dáa ni, obìnrin àtàtà ni, obìnrin tó ṣe é mú yangàn ni. Wọ́n ní nǹkan tí àwọn fi love Queen Naomi nìyẹn. Wọ́n ní àwọn ò dẹ̀ fi ọ̀rọ̀ Queen Naomi ṣeré wípé nítorí wípé Queen Naomi ti jìyà púpọ̀ fún àwọn. Wọ́n ní àwọn ò fi ọ̀rọ̀ Queen Naomi ṣeré nítorí pé Queen Naomi ti jìyà púpọ̀ fún àwọn nígbà ìṣòro. Queen Naomi wà ń bẹ̀ fáwọn tó ń bá wọn gbàdúrà. So wọ́n ní ọ̀rọ̀ Tadenikawo ó wá nítorí pé Ọlọ́run fi tà wọ́n lọ́rẹ ni. Wọ́n ní kì í ṣe pé nítorí Tadenikawo làwọn fi love Queen Naomi. Wọ́n ní ọ̀rọ̀ Tadenikawo wá nítorí pé Ọlọ́run fi Tadenikawo, Ọlọ́run fi ta àwọn lọ́rẹ ni. Wọ́n ní so kì í ṣe pé bóyá nítorí pé àwọn ní Tadenikawo làwọn fi love Queen Naomi. Wọ́n ní Tadenikawo kàn jẹ́ wọ́n ní Tadenikawo kàn jẹ́ nǹkan tọ́lọ́run fi ta àwọn àti Queen Naomi lọ́rẹ ni. Wípé torí Ọlọ́run mọ̀ pé ìfẹ́ wà láàárín àwọn àti Queen Naomi lọ́lọ́run fi Tadenikawo ta wọn lọ́rẹ. Wọ́n ní àwọn love Queen Naomi nítorí pé wọ́n èèyàn tó dáa ni wọ́n. Wọ́n ní àwọn love Queen Naomi nítorí pé she is not a selfish woman. Wọ́n ní àwọn love Queen Naomi nítorí pé wọ́n mọ Ọlọ́run, wọ́n tún wọn bí wọ́n dẹ̀ tún ara wọn bí. Wọ́n ní àwọn ènìyàn wọ́n ní ìlara Queen Naomi, wọ́n jealous Queen Naomi. Wọ́n ní nítorí pé bí Ọlọ́run ṣe dá Queen Naomi, ó dá Queen Naomi yàtọ̀. Wọ́n nítorí ẹ̀ làwọn èèyàn fi kórìíra, náà fi jealous. Mi lè sọ pé kórìíra, náà fi jealous Queen Naomi. Wípé especially àwọn ìyàwó táwọn fẹ́ yìí bíi Mariam àti Ashley, pé tó bá ti rí Queen Naomi báyìí wọn ò kí ń wà òkè. Wàhálà máa ń bá wọn, ìdààmú máa ń bá wọn ni. Ẹ̀yin ènìyàn lé. Kábíyèsí sọ̀rọ̀ o. Wọ́n sọ̀rọ̀ wọ́n ní látìgbà táwọn ti ń mọ obìnrin, wọ́n ní Queen Naomi yàtọ̀ ní obìnrin. Wọ́n ní ìwà pẹ̀lẹ́ ni Queen Naomi ní. Wọ́n ní wọ́n dẹ̀ tún ní ìbẹ̀rù Ọlọ́run. Ṣé ẹ mọ̀? Wọ́n ní kò sí nǹkan láyé tó jẹ́ pé èèyàn máa ṣe tí ò ní lérè. Mariam máa kéré ẹ̀. Ó máa kéré ẹ̀ ní agbára Ọlọ́run. Ìwà téèyàn bá wù láyé ó wà ń bẹ̀, kò lọ ibì kankan. Ọjọ́ kan ló máa jẹ́wọ́ ló máa fẹnu ẹ, ló máa fi jẹ́wọ́ fọ́lọ́run gbogbo ìwà ibi tó ti wù. Kábíyèsí ní kò sí nǹkan kan tó lè break ìfẹ́ òun àti Queen Naomi. Wọ́n ní èèyàn tó jẹ́ pé ó special nínú ayé àwọn ni. Èèyàn táwọn nífẹ̀ẹ́ tọkàntọkàn ni. Èèyàn tínú àwọn máa ń dùn sí táwọn bá ti gbóhùn ẹ̀ ní. Tẹ́ bá nífẹ̀ẹ́ èèyàn tó bá pè yín lásán, gbogbo ara yín máa ṣẹ́gìrì báyìí lẹ máa feel loved. Wọ́n ní irú èèyàn báyẹn ni Queen Naomi. Wọ́n ní so àwọn ò fi ọ̀rọ̀ Queen Naomi ṣeré o. Wọ́n ní àwọn ò fi ọ̀rọ̀ wọn ṣeré rárá. Wọ́n láwọn love wọn tọkàntọkàn ni. Wọ́n ní Mariam wá lanu, ó pàdé, ó sọ pé òun mọ̀ pé nítorí Tadenikawo ni kábíyèsí ṣe love Queen Naomi. Nítorí ẹ̀ ní kábíyèsí ò ṣe fẹ́ kí Queen Naomi lọ, tó fi di Queen Naomi mú ṣinṣinṣinṣin. Tó yẹ pé tó bá ti rí Queen Naomi, wọ́n máa gbọ̀n ni, wọ́n máa gbọ̀n.
ṣé wò fẹ́ kí wọ́n gbọ̀n ni Mariam? Ṣé ò fẹ́ kí kábíyèsí gbọ̀n ni? Ṣé wò rí bí Queen Naomi ṣe sẹ́ẹ̀tì ni? Ó tún sọ nínú fídíò kan pé ṣe ló dàbí ẹni pé Queen Naomi ó jábọ́ látọ̀run, ipa máa ṣe bí áńgẹ́lì. Báwo lo ṣe mọ̀ pé Queen Naomi ò ń ṣe áńgẹ́l? Ó mọ̀ pé àwọn angel wọn máa ń fine gan. Ṣé wo náà ò rí Queen Naomi bó ṣe rí ni? Ó rí tí Queen Naomi bá sọ̀rọ̀ bí ìgbà tó yẹ pé angel ló ń sọ̀rọ̀. Ẹ̀mí mímọ́ ló ń ṣiṣẹ́, kò lè yí ẹ. Ìwọ ìkà yìí. Ẹ jẹ́ ká máa gbọ́ gist lọ. Wọ́n ní bó ṣe máa ń sọ nìyẹn o, wípé òun mọ̀ pé nítorí Tadenikawo, nítorí ẹ̀ ni kábíyèsí fi love Queen Naomi. Wípé òun mọ̀ pé tí ò bá sí Tadenikawo, kábíyèsí ò ní nífẹ̀ẹ́ Queen Naomi tó bí kábíyèsí ṣe nífẹ̀ẹ́ yìí. Wípé kábíyèsí wá sọ wípé kì í ṣọ̀rọ̀ pé ti Tadenikawo. Mo ti sọ fún yín pàlẹ́jì ni nǹkan tá a gbọ́ là ń sọ o. Pé kì í ṣọ̀rọ̀ pé ti Tadenikawo. Wípé ọ̀rọ̀ pé àwọn nífẹ̀ẹ́ Queen Naomi ni. Wípé Ọlọ́run kan tó fi Tadenikawo tàwọn lọ́rẹ ni. Wọ́n ní torí yìí àwọn love Tadenikawo in a special way ni. Pé kò sí nǹkan kan tó wà níbẹ̀ pé it's just natural. Ẹ mọ̀ pé téèyàn bá ní natural love fún yàn ó máa ń yàtọ̀. Kò dàbí artificial love tó jẹ́ pé gbogbo yín ẹ kóra yín jọ. Ẹ wá máa gbọ́n pancake sójú bíi Mariam bí ó bá make up. Ẹ rí ojú Mariam tí ó bá make up. Oh my God. Ṣé ẹ rí ìgbà tí wọ́n ṣe ọlọ́jọ́ festival tí Queen Naomi tí wọ́n make up tán kọ̀ wọ aṣọ bíi dress báyìí? Ẹ rí bó ṣe rí. Ẹ ní kí Mariam jáde kó má make up. Kẹ wo bójú ẹ̀ ṣe máa rí. Pancake ti ba ojú ẹ̀ jẹ́. Kábíyèsí ẹ̀yin gan try. Ọlọ́run ẹ̀ ń try o. Wọ́n ní àwọn ò wá láti hurt Queen Naomi o. Kábíyèsí ló sọ gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí o. Wọ́n láwọn ò wá láti hurt Queen Naomi o. Wípé àwọn ò wá láti bà inú Queen Naomi jẹ́. Wípé kí Queen Naomi kan fi ọwọ́ wọnú kan fáwọn ní time. Wípé káwọn fi settle gbogbo àwọn olórí tó kù yìí. A mọ̀ pé Mariam máa lọ náà wọ́n máa gbá ẹsẹ̀ jáde kúrò nílé Ifẹ̀ ni. Ṣùgbọ́n àwọn olórí tó kù bí àwọn ìyá ẹ mọ̀ wọ́n, ìyá wọ́n ní kí Queen Naomi fáwọn ní time láti mọ báwọn ṣe máa ṣe ọ̀rọ̀ àwọn yẹn. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ tá a ní ká wá sọ fún yín ni o. But ẹ jẹ́ kí n sọ̀rọ̀ lé ọ̀rọ̀ gist yìí. Mariam ṣe orí jẹ́ kí n sọ kíní kan fún ẹ. Téèyàn bá ń léèyàn, mo ti sọ lẹ́ẹ̀kan náà, téèyàn ò bá báyàn èèyàn máa ń padà ni. Ìwọ náà wo gbogbo oògùn tó ti sà lórí Queen Naomi, kò sí kankan tó jẹ́. Ó lọlé babaláwo sọ fún ẹ pé òun ò rí nǹkan kan because ẹni tó mú wáyé orí ẹ̀ bí àpáta ni kò ṣeé kọlù. Ìyẹn náà ò tún jáwọ́. Ẹ tún mú bàtà. Ọ̀rọ̀ bàtà ẹ rí ṣe, gbogbo nǹkan tẹ́ ẹ ṣe ẹ rí ṣe. Ṣé ìyẹn ò ti sọ fún ẹ pé kó jáwọ́? But ó ní rárá, ó fẹ́ kábíyèsí tipátipá. Ṣé èèyàn máa ń fọ́ọ̀sì ìfẹ́ ni? Ṣé ìwọ ò rí pé wà tí kábíyèsí ẹ wà compatible ni? Àbó rè pé ẹ wà compatible ni? You are not compatible at all in any way. The man does not love you. Why you forcing yourself on a man? Kí ló dé tó ń force ara ẹ? Olóògbówó dání ò ṣe lọ́wọ́ ọkùnrin kan kó mú òde sí tẹ̀sítẹ́ kó ra máa ṣe kó máa ré. Irú yẹn á gbọ́ràn sí ẹ lẹ́nu. Ó wá pì tí ẹ mọ nǹkan tí mo fẹ́ lò dì sí palace kábíyèsí. Mi mọ nǹkan tí mo fẹ́ lò dì. Gbogbo àwọn ìyá àgbàlagbà wá ń bú wọn. Ò ní ọpọlọ, ò ní ìrònú. Ò ń bú àwọn ìyá àgbàlagbà. Àwọn tó bí màmá tiẹ̀. Kó tó bí wọn lọ́mọ. Grandmother mà ni wọ́n. Ó wá ń bú wọn, ìṣẹ́kẹ́ èbú sí gbogbo wọn. Èèyàn burúkú ni ẹ ò réèyàn bẹ́ẹ̀ sọ̀rọ̀ o. Èèyàn burúkú ayé àtọ̀run ni ẹ. O kàn ń sọ̀rọ̀ sí àwọn àgbàlagbà anyhow. Ó jẹ́ ṣe pẹ̀lẹ́ kó rọra. Ilẹ̀ máa ń yọ̀yàn. Ilẹ̀ ń yọ̀yàn. Tí èèyàn bá tiẹ̀ lówó ṣé yẹn ni kó máa rí àwọn àgbàlagbà fín.
àwọn tó bí ẹ lọ́mọ, àwọn tó bí màmá tó bí ẹ, àwọn tó bí wọn lọ́mọ, ó wá ń bú every one of them. Anyway, ẹ̀yin èèyàn wa, nǹkan tá a gbọ́ nìyẹn tá a ní ká mú wá fún yín, torí fídíò yìí ti ń gùn dùn, mo ní láti short ẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ lọ mú voice mi, mo tún sọ, tẹ́ lọ mú voice mi tẹ́ fi ń ṣe fídíò, ẹ stop ẹ̀. Tẹ́ bá fẹ́ share fídíò mi, ẹ lè share, mi mind, ẹ share, but kẹ́ wá mú voice mi, kẹ́ wá create another video, kẹ́ wá máa post ẹ̀ bí ìgbà tó yẹ pé ẹ̀yin lẹ ṣe. No, it's not acceptable. Mo tún sọ, kò wá acceptable. I've already got your YouTube name. I'm going to post it. All the world will see you for what you are doing. Mo dẹ̀ máa send orúkọ yín sí YouTube. So tẹ́ bá ní, ẹ lọ bring it down. Ẹ lọ bring it down tẹ́ bá ní. So ẹ̀yin èèyàn lé, mo ní kí n mú gist yìí wá fún yín ni o, nǹkan tí Mariam tún ṣe nìyẹn o. So kábíyèsí ló sọ gbogbo ọ̀rọ̀ tí Mariam ṣe, àti torí òun ló ń sọ kiri pé nítorí Tadenikawo ní kábíyèsí fi love Queen Naomi. Kábíyèsí wá ń sọ ọ̀rọ̀ yìí síta pé rárá, kì í ṣe torí ẹ̀, àwọn nífẹ̀ẹ́ Queen Naomi látọkàn àwọn, and you can see it, àwa gan mọ̀ ìpọ́n nífẹ̀ẹ́ wọn. So ẹ jẹ́ ká lọ sùn, tó bá tún dọ̀la tó máa mú gist mi wá fún yín. Ọjọ́ èní á san yín sówó, á san yín sọ́mọ, á san yín sálàáfíà, a máa jí láyọ̀ ní agbára Ọlọ́run. Please subscribe, like and share. God bless you all. Thank you.